Káàbọ̀ padà sí ìmúdójúìwọ̀n gbogbo ohun tí ó ṣẹlẹ̀ ní SKALE ní oṣù yìí. Lára ohun tí ó ṣẹlẹ̀ ní SKALE ní oṣù yìí òhun ni eré Eater strike tí SKALE ṣe àgbéjáde rẹ̀ ní orí SKALE. Ìbáṣepọ̀ láàárín Zeus àti SKALE network. Bí eré fídíò àti eré orí blockchain bí ó ṣe ń gbòòrò sí ni àwọn èèyàn wọ́n sì ń kọ́ àwọn oníranànran géèmù sí sórí blockchain technology tí wọ́n sì ń jẹ́ kí ó máa wà fún àwọn olùmúlò láti máa fi ṣeré. Bí SKALE ṣe jẹ́ nẹ́tíwọ́ọ̀kì tí ó yára jùlọ, wọ́n ní inú dídùn láti ṣe àgbéjáde àti láti sọ fún gbogbo àwọn olólùfẹ́ wọn pé àwọn ti darapọ̀ mọ́ Zeus, àwọn ẹgbẹ́ tí wọ́n dúró lórí bí wọ́n ṣe lè ṣe ìdàgbàsókè fún blockchain technology. Ẹgbẹ́ Zeus wọ́n ń gbé ìkànnì wọn bọ̀ ní orí SKALE. Àwọn ni wọ́n ń pè ní eré ẹni àkọ́kọ́ tí ó jẹ́ oníbọn Eater strike. Wọ́n ti wà ní orí SKALE network. Ìbáṣepọ̀ láàárín SKALE àti Zeus yìí yóò jẹ́ kí ó rọrùn láti máa gbá eré Eater strike lórí nẹ́tíwọ́ọ̀kì tí ó yára jùlọ tí ó sì jẹ́ oní ìdíyelé gáàsì odò. Kí ló dé tí Zeus ṣe yan SKALE láàyò? Ìdáhùn sí ọ̀rọ̀ yìí ó wà níbi àdìsọ́kàn SKALE láti jẹ́ kí blockchain network kí ó máa gbòòrò sí kí ìrírí àwọn olùmúlò sì máa dán mọ́rán. SKALE network wọ́n ń pèsè fún àwọn ohun èlò blockchain tí ó yára gidi tí ó sì máa ń ṣe ìdáhùn sí ìbéèrè àwọn olùmúlò lásìkò tí ó sì tún jẹ́ nẹ́tíwọ́ọ̀kì oní gáàsì ìdíyelé òdo. Eléyìí tí yóò máa yọ wàhálà tí àwọn olùgbá eré yìí àti àwọn tí wọ́n ń ṣe àwọn eré yìí tí ó máa yọ ìdààmú àti wàhálà tí wọ́n lè máa kojú níbi kí wọ́n máa gbá eré blockchain. Eléyìí ni bí eré Eater strike bí ó ṣe rí, ẹ jẹ́ ká wò ó. Gẹ́gẹ́ bí a ti ṣe rí i, eré yìí jẹ́ eré oníbọn. Àwọn tí wọ́n bá fẹ́ràn eré fídíò tí ó jẹ́ oníbọn, àwọn ni Eater strike yìí wà fún. SKALE ti ṣetán láti gbà á lálejò àti láti jẹ́ kí agbègbè wọn máa dàgbàsókè sí i pẹ̀lú àwọn tí wọ́n máa ń gbá irú àwọn eré yìí, irú eléyìí tí Eater scan tí wọ́n ṣe àgbékalẹ̀ rẹ̀. SKALE network àwọn ni wọ́n lè jẹ́ kí a ní ìrírí eré tí kò yára lásán àmọ́ tí ó tún dán mọ́rán tí ó sì ní ìgbádùn ọ̀pọ̀lọpọ̀. SKALE network àti Zeus tí wọ́n darapọ̀ ní oṣù yìí tí wọ́n di alábàáṣepọ̀ kò dúró síbẹ̀ o, kò dúró síbi pé kí àwọn olùmúlò lè máa ní ìrírí géèmù tí ó dángájíá. Ó tún jẹ́ àwọn ohun tí yóò máa mú àwọn ogunlọ́gọ̀ èrò tí àwọn olùṣeré yìí tí wọ́n ti ní lọ́kàn tẹ́lẹ̀ tí ó sì máa jẹ́ kí eré ṣíṣe kí ó rọrùn fún wọn.
àwọn olùdásílẹ̀ àti olù olù olùdásílẹ̀ àti olùdàgbàsókè Zeus wọ́n sọ wípé àwọn ní inú dídùn láti rin ìrìn àjò yìí pẹ̀lú SKALE network tí yóò máa jẹ́ kí àwọn olùmúlò àwọn ní ìrírí eré tí ó dára jùlọ. Gẹ́gẹ́ bí SKALE ṣe jẹ́ network tí ó yára tí ó sì máa ń ṣe àǹfààní ìdíyelé òdo fún àwọn olùmúlò. Tí o bá fẹ́ kọ́ díẹ̀ sí nípa Zeus, lọ sí orí ẹ̀rọ ayélujára wọn. O lè bá wọn sọ̀rọ̀ lórí Twitter, o sì lè darapọ̀ mọ́ wọn lórí Discord àti Telegram. O ṣé tí o tẹ́tí sí mi. Èmi ni aṣojú SKALE network ti ilẹ̀ adúláwọ̀ fún èdè Yorùbá. Èdè Yorùbá náà la fi ń bá yín sọ̀rọ̀. Ẹ ṣé tí ẹ gbọ́ wa. Ó dìgbà kan ná.